Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ọ̀dẹ̀ ò dùn bí? Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di o. Bákan náà, ojú tẹ́ ẹ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ẹ ò mà wá rí irùngbọ̀n sọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá, a kú oríire pàápàá jùlọ. Mo tún ní kí n fàsìkò yìí mú ìròyìn ayọ̀ wọlé wá fún wa. Nítorí pé àwọn ọba wa ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan wọ́n ti ń ṣe ohun tá a fẹ́. Bẹ́ẹ̀ ni, àwọn ọba wa ti dúró tán, wọ́n ti ń ṣe ohun tá a fẹ́. Wọ́n ti wá bá débi pé ẹ máa jó lọ, à ń wẹ̀ yín. Ẹ ṣe gbòòsà fún àwọn kábíyèsí wa, àwọn ọba wa ilẹ̀ Yorùbá tí wọ́n ń wá ìlọsíwájú Yorùbá nation. Wọ́n ti ní ká máa báṣẹ́ lọ wípé kí olóyè Sunday Igboho má ṣe bẹ̀rù. Gbogbo ọ̀nà làwọn fi wà lẹ́yìn ọmọ Adéyẹmọ ní digbídigbí. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn àgbààgbà Fúlàní darandaran tí a mọ̀, wọ́n mà tún ti fẹ́ gbọ̀nà mìíràn yọ o. Ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká sùn. Wọ́n tún ti fẹ́ gba ọ̀nà mìíràn yọ sí wa. Wọ́n ti rí pé kò sí gbogbo ọ̀nà táwọn bá gbà, gbogbo ẹ̀ pátápátá la máa ń sáré mú síta fétí ẹ̀yin Yorùbá. Àtẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ọ̀nà náà wà ní ṣe é tàn mọ́. Now, ṣé ẹ mọ̀ pé wọ́n tún ti pé bíríkótó, wọ́n tún ti ń ronú láti ba ilẹ̀ Yorùbá jẹ́. Now, ìgbà tó ti wá rí pé àwa Yorùbá a kì í ṣe ẹran rírọ̀. Tó bá ti mú plan jáde láti rí pé àwọn fẹ́ pa ọmọ Yorùbá, ẹ rí pé àwa gan á ti tètè mẹ́nu síta, á ti tètè pariwo ẹ̀, a máa ti tètè pariwo ẹ̀ síta. Now, wọ́n ti rí pé Yorùbá ò kéré, wọ́n rí pé Yorùbá ò ń ṣe ẹni àfọwọ́rọ́ sẹ́yìn, Yorùbá ò ń ṣe ẹran rírọ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n tún ti plan. Kódà wọ́n tún ti ń gbọ̀nà mìíràn o. Gbogbo ọmọ Yorùbá, ẹ má sùn. Bóyá lẹ mọ̀ pé gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ọmọ Fúlàní wèrè yìí wọ́n tún ti pínra wọn débi wípé wọ́n ti rí pé kò sí irú ìpàdé táwọn lè ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn ọmọ Yorùbá máa tètè gbọ́. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn Fúlàní tún ti pín ìpàdé, wọ́n ti ń lọ ṣe ìpàdé ní Kẹ́ńyà lórí ọ̀rọ̀ bó ṣe máa gba ilẹ̀ wa yìí náà ni. Wọ́n ti lọ ṣe ìpàdé ní Kẹ́ńyà o. Wọ́n ti lọ pín ìpàdé wọn, wọ́n ti lọ pín sí Kẹ́ńyà. Gbogbo ìrònú bí wọ́n ṣe fẹ́ gba ilẹ̀ wa mọ́ wa lọ́wọ́. Fún ìdí èyí, gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ á máa dìde, ẹ jẹ́ ká máa kọ sínú comment section wípé Yorùbá nation must stand. Òmìnira ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dúró gégé, nítorí wípé àwọn ará bíi bá a ṣe ń bọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń bò ká. Àwa náà dẹ̀ sì ti sọ pé a ò ní gbà fún wọn. Gbogbo ohun tó bá gbà la máa fi dáàbò bo ilẹ̀ wa. Gbogbo nǹkan tó bá gbà la máa fi dáàbò bo ilẹ̀ wa. A ò ní gbà fún Fúlàní kó borí ilẹ̀ wa láyéláyé. Fún ìdí èyí, gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ dákun àti máa gbowó lọ́wọ́ Agbesunmomi, lọ́wọ́ àwọn Fúlàní. Gbogbo àwọn nǹkan yìí ló lè jẹ́ kí iṣẹ́ wa yọ. Àkọ́kọ́ ká tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè USA, ìyẹn President Donald Trump. Ṣé ẹ mọ̀ wípé ìjì tí Trump gbé ó fì wọ́n lákàlàkà? Trump ẹnu ìgbà tó dá sí wọn tó pa àwọn Fúlàní díẹ̀ tó tiẹ̀ pa kúrò lára wọn. Ṣé ẹ mọ̀ pé ó ti wà ṣọ́tọ̀, ká sọ pé wọ́n ti ní shortage gan báyìí. Bẹ́ẹ̀ ni, àwọn Fúlàní ti ní shortage láti ìgbà tí Trump ti ya bò wọ́n lẹ́ẹ̀kan, tó ti di bárákámà ya bò wọ́n. Tí Trump ti ya bò wọ́n lẹ́ẹ̀kan, àti ìgbà yẹn báyìí ló ti di pé ọkàn wọn ò balẹ̀, wọn ò pé mọ́. Tí òun ló wá fà á, ṣé ká sọ pé òun ló fà á? Ǹjẹ́ ẹ mọ̀ pé gómìnà Katsina
ó dìídì ń bẹ ilé ẹjọ́ pé kó bá òun fi àwọn agbésùnmọ̀mí 70 sílẹ̀. Gbogbo ilẹ̀ máa gbọ́ bó ṣe ń lọ, mo ti mú wá rí. Tó ní kó fi àwọn agbésùnmọ̀mí 70 sílẹ̀, ṣé wọ́n tún fẹ́ rìkúùtù àwọn míì wọnú iṣẹ́ agbésùnmọ̀mí kọ́ nìyẹn? Wọ́n tún ti fẹ́ rìkúùtù àwọn míì wọnú iṣẹ́ agbésùnmọ̀mí. Ọmọ Yorùbá, tójú ti yẹ ni kápárò wa máa fi ríran. Ẹ jẹ́ á máa ríran, nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí tí kóòtù bá gbà tí gómìnà Katsina tó lọ dá àwọn 70 agbésùnmọ̀mí tó dá wọn lẹ̀, kí lẹ expect? Ẹ má jẹ́ tàn yín, wọ́n á tún fi ṣílẹ̀kùn ogun wọlé sí ni. Bẹ́ẹ̀ ni, a tún fi ṣílẹ̀kùn ogun wọlé sí tààràtà dẹ̀ fi ń pariwo náà rí pé Yorùbá ẹ jẹ́ ká bọ́. Nítorí nígbà tí Trump ti lé wọn ní ilẹ̀ Sokoto, ilẹ̀ Yorùbá lọ́wọ́ ń sáwọ̀ sí jù. Ilẹ̀ Yorùbá yìí ni ilẹ̀ Yorùbá, òun ló ti ń rọ́wọ́ mú jù. Ìgbà tó pé àwọn bàbá wa ló pè wọ́n pé kó máa bọ̀. Nítorí wípé wọ́n rí pé ilẹ̀ Yorùbá ó gba àlejò. Fún ìdí èyí, ẹ wo, ẹ jẹ́ á máa kọ sí inú comment section pé Yorùbá nation òun la fẹ́. Ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn ọjọ́, ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn ènìyàn wa sọ. Bẹ́ẹ̀ ni o, Lámídì ọmọ Alẹ́ṣinlọ́yẹ́, ó ní gbòòsà mẹ́ta fún bàbá wa o, pàtàkì fún gbogbo àwọn alátìlẹyìn ilẹ̀ Yorùbá. Àkọ́kọ́, gbòòsà mẹ́ta fún bàbá wa Professor Banji Akintoye àti bàbá wa Olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ ààrẹ orílẹ̀-èdè US, àdúpẹ́ o, àdúpẹ́ pẹ́ òkun fún oore tẹ́ ẹ ti ń ṣe fún wa. Ẹ jẹ́ ká pé ọ̀rọ̀ yín náà bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé God bless America. Àwa náà tún fi yẹn dúpẹ́ gidigidi, nítorí wípé ẹ ò fi orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀. Bẹ́ẹ̀ ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ ẹlòmíràn ká gbọ́ nǹkan tí eléyìí sọ. Bẹ́ẹ̀ náà eléyìí sọ̀rọ̀, ó ní ẹjọ́ bàbá Tinubu, ẹ dákun ẹ bá wa fi Májàsọ́lá Ìgbòho sílẹ̀. Májàsọ́lá fi Sunday o, ẹ jọ̀ọ́ ẹ bá wa fi ọmọ Adéyẹmọ sílẹ̀. Ẹ jẹ́ kó jíṣẹ́ tó ríran. Ó dà pé òun nìkan ní èdè tí Fúlàní gbọ́ tí wọ́n máa mú jìnnìjìnnì tí ẹ̀rù máa bà wọ́n. Tó, a ò wá nídìí jù báyìí lọ, nítorí a máa bẹ̀ ọ́ bí ẹni bẹ̀ sùn. Àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀rẹ̀ wò. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀jọ́. Ẹ jẹ́ yàwó èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation is the only solution. La fi ń kí yín pé God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa. Ó dàbọ̀.